agbẹnusọ gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún ẹni tó jẹ́ mínísítà ọ̀rọ̀ tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè yìí minister for economy and marine ìyún Alhaji Gbóyèga Oyètọ́lá ọ̀gbẹ́ni Ismail Omipidana sọ nípa ẹ̀ ó mà ti fèsì ó ti sọ̀rọ̀ lórí ohun tó fa ìjà láàrin gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ mínísítà àná fọ́rọ̀ àbónúòlú tó tún jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lásìkò yìí ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá àti ọ̀gá ẹ̀nú òṣèlú tó jẹ́ olórí oko káfàtà lórílẹ̀‐èdè báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti Ismail Omipidan tó ṣe agbẹnusọ Oyètọ́lá lásìkò tó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọdún 2019 sọdún 2022 tó sì ti tú àṣírí ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ àti ní tó fa ìjà láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu kì í ṣe ìròyìn mọ́ pé Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu àwọn ló súnmọ́ra wọn jù nídìí òṣèlú ní gbogbo ilẹ̀ Yorùbá Arẹ́gbẹ́ṣọlá sì ní ọlọ́wọ̀ tó Tinubu kódà níbi tí ààrẹ àwọn méjèèjì ò ṣe rí dé bí Arẹ́gbẹ́ṣọlá bá ṣe ohunkóhun pàápàá ní ìpínlẹ̀ Èkó gbogbo èèyàn ló gbà pé Tinubu lọ́wọ́ sí ó sì ti mọ̀ sí wọn sí ìyẹ̀ lọ́wọ́ wò bẹ́ẹ̀ l'Arẹ́gbẹ́ṣọlá máa ń sọ yàyà pé lẹ́yìn Ọlọ́run àtàwọn òbí òun Tinubu ló tún kàn nínú ayé òun bákan náà lọ̀rọ̀ sí rè fún Tinubu nítorí pé òun náà máa ń sọ pé bí òun bá sùn tóun déédéé rí tẹ́nìkan gbé ọ̀bẹ sóun lọ́rùn lójú oorun tóun wá yájú tóun wẹ̀ náà tó di Arẹ́gbẹ́ṣọlá ó ní ìfọ̀kànbalẹ̀ lòun yóò fi rẹ́rìn tóun yóò sùn padà nítorí pé òun mọ̀ pé Arẹ́gbẹ́ṣọlá kò lè pa òun kò sì lè ṣe òun níjàmbá láyé ṣùgbọ́n lásìkò yìí tírélà ó mà ti gba àárín àwọn méjèèjì kọjá nígbà tó jẹ́ pé wọn ò jọ ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀ mọ́ tí Arẹ́gbẹ́ṣọlá sì tún ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC tọ́jọ́ wà tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC báyìí òun ni akọ̀wé àgbà ẹgbẹ́ báyìí tó sì ti ń sáré kiri tó ń wọ̀nà pẹ̀lú àwọn alátakò láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àlééfà lọ́dún 2027 ṣùgbọ́n kí wá ló lè fa ìjà láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu ọ̀pọ̀ èèyàn ló ti ń béèrè ìbéèrè yìí o lọ́sẹ̀ tó kọjá lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú oníròyìn ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Edmond Obilo ìní Ismail Omipidan jẹ́ kó di mọ̀ wípé látìgbà àti Arẹ́gbẹ́ṣọlá tó ti lọ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2010 òun ni wàhálà ti ń bẹ̀rẹ̀ ó látìgbà náà ìní Arẹ́gbẹ́ṣọlá ló ti ń gbèrò wípé òun lòun yóò jogún òṣèlú Tinubu ìyẹn pé òun lòun yóò di ọ̀gá lẹ́yìn Tinubu nítorí pé òun ló tún kàn lẹ́yìn ẹ̀ òun lọ́wọ́ tó ẹ̀ òun ní látìgbà náà ìní Arẹ́gbẹ́ṣọlá ti fẹ́ máa gbéná wojú Tinubu tó fẹ́ máa yẹ̀ lọ́wọ́ wò bíi pé kò ń ṣàgbà agbára kúrò lọ́wọ́ ẹ̀ tó sì ní láti ìgbà náà ìní àjọṣepọ̀ àwọn méjèèjì ló ti ń dàrú kó tó wá débi tí ó dé lásìkò.